ẹ káalẹ́ gbogbo ọmọ káàrọ̀ jèrè ní gbogbo tí ẹ bá wà ní gbogbo àgbáyé ẹ káalẹ́ káàárọ̀ ẹ káàsán. Mo fẹ́ fi fọ́nrán yìí ká fi ṣe ọ̀rọ̀ tó ṣe pàtàkì. Ṣé rí a ti sọ pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn Nàìjíríà, àwọn tó ń ṣe iṣẹ́ òṣèlú, àwọn gan-an náà máa túbọ̀ ràn wá lọ́wọ́ láti mú àwọn èèyàn wa kán tẹ̀lé wa ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ òmìnira wa bá ṣe máa gbòmìnira. Àpẹẹrẹ náà ni pé wọ́n ti yí ìwé ìbò, wọ́n fi tippex yí ìwé, ẹ máa rí tá máa fi hàn, ẹ máa rí tá máa fi hàn yín sìn. Wọ́n ti fi tippex yí ìwé tán dẹ̀ wá yí yẹn, wọ́n fi wá gba wọ́n fẹ́ gbé ìbò yẹn fẹ́ lòmíì yàtọ̀ sí ẹni tó dìbò fún. Ṣé rí pé àrékérekè ní nkíní yẹn, ẹ jẹ́ ká wò, ẹ já wò. And the funny thing is that the results that they are bringing from this, kò tiẹ̀ sí wọ́n fìlè lè ìgbà tá ti kúrò ń bẹ̀. Iṣẹ́ tó ń ṣe yẹn ìdè iṣẹ́ yẹn iṣẹ́ yẹn. Rivers, yes. Why are you talking like this now? Ẹ̀gbọ́n kan tó ń sọ, he's actually telling you facts. We were searching for you. You went into hiding. And then gbogbo àwọn tippex everywhere. Kò lọ. No, it's the truth. Kò lọ. Yes, the thing he's doing is wrong because we are seeing the results here and not the results we had at the polling unit. And he needs to stop what he's doing because he's not entering everything into the master's. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Ṣé rí pé wọ́n ti fi tippex kún bẹ́ẹ̀ yẹn? Ṣé ń rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká tẹ̀síwájú. For the beavers, yes. Gbogbo nǹkan tẹ̀ ṣe yìí sí ó ti wà invalid already. Now lórí beavers and then gbogbo result tó enter sí láti bàtà ká tó wá síbi àti ṣe now. Yes, then wọ́n wá bí sí gbogbo result tó enter bí it's not what happened at the polling units. Kò lọ ẹjẹ́ tiẹ̀ ṣe báyìí ẹjẹ́ lo beavers. Ẹjẹ́ lo beavers. Ṣé rí pé kò dá wọn lóhùn? Ó kàn ń jí kinní yẹn lọ ni. Àwọn orúkọ tó wá kọ sórí ẹ̀ ló wá ń kọ pé wọ́n dìbò fún wọn. Àwọn èèyàn ò dẹ̀ dìbò fún àwọn tí wọ́n tán gbé, wọ́n ti fi tippex bò ẹ jẹ́ kó yé wa, wọ́n ti fi tippex bò ojoro nìyẹn. Ojoro ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ ojoro ọmọlúwàbí làwa ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ ojoro ni ojoro. No, what is the truth? Oto ló ń sọ because ó ti change result. Ẹ wò náà ó ti change result. Gbogbo ẹ̀ a ti ń wò pé gbogbo kìíní yìí sí irọ́ ni. Gbogbo ẹ̀ irọ́ ni. Yes, we do. It doesn't matter. The beavers has the result. Let's go and get the beavers. Bẹ́ẹ̀ni kò tó ṣe é sí kò lọ. What he's doing now is not correct. He's entering manual results and it's not what he did at the polling units. They are entering manual results and it's not what we did at the polling units. And he's entering it into the master sheets and he's doing it from. Ṣé rí gbogbo bẹ̀yẹn funfun nìyẹn wọ́n ti ibi ọ̀dà pé lè ní ìwé funfun yẹn máa gbé padà sẹ́yìn fún yín sìn kẹrì. Look at all the tippex láàrin. Tippex wọ́n ti fi tippex ẹ̀ ń gbọ́ wọ́n ti fi tippex wọ́n ti fi bo orúkọ tí àwọn nǹkan táwọn èèyàn dì ìbò táwọn èèyàn dì wọ́n á gbé lómi síbẹ̀. Ojoro leléyìí o ojoro ni ẹ jẹ́ ká bá a sòtọ́rọ̀ ojoro leléyìí kò sí àríyànjiyàn lórí eléyìí ojoro ni. And they expect us to keep quiet about it. We told him to get the beavers machine. Let's start entering from the beavers, which is what we started doing from the other polling units. He says no. Pé kọ́tà àwọn máa ń tàdé but look at all the tippex we are seeing everywhere. Mo kàn máa gbé yín lọ síbi tí tippex. Yes. Mo fẹ́ kẹrí tippex yẹn. Tippex everywhere. Searching for you. You went into went there to West. Ṣé rí gbogbo yẹn, ṣé rí tippex gbogbo bẹ̀ yẹn. Wọ́n ti yí orúkọ padà. Ẹ wò ná ṣé ń rí tippex nìyẹn o. Gbogbo tí mo fi hàn yín tippex nìyẹn o. Ṣé rí tippex ní gbogbo lẹ́yìn. Ẹ wò ó jẹ́ kó yé wa. Mi ò ní sọ̀rọ̀ púpọ̀ jù. Ẹ jẹ́ ó yé wa. Ojoro ni kíní. Àwa Yorùbá nation eléyìí láti fi hàn àwọn tó ń sì nígbàgbọ́ ní wọ́n Nàìjíríà tójú wọn bá tẹ̀ wọ́n á dẹ̀ wá so wọ́n á darapọ̀ mọ́ wa láti gbòmìnira yìí torí ìrẹ́jẹ lélẹ́yìí kò dẹ̀ da ohun tí ò da kò da kò lóko méjì kò da náà ni. Ẹ jẹ́ kí a tú kíní ìsìta bẹ́ẹ̀ bá ṣe lè ẹ bá a pín kó lọ yíká torí tó ń ṣe yìí
kò sunwọ̀n rárá ni àdẹ̀fẹ́ gbòmìnira ara ta fẹ́ ṣe fẹ́ gbòmìnira náà rè tọ́ máa ṣe òjòrò yẹn òjòrò tọ́ máa dẹ̀ ṣe yẹn ìyá àwa la tún máa jì yẹ a tún máa wà nínú ìlú tó yẹ pé ọdún mẹ́rin ń sìn ọdún mẹ́rin ń sìn a tún máa fi àmọ́ bí tó ń lọ àdẹ̀fẹ́ kúrò torí tẹ́ bá ṣe rétò ẹ bá a pín ó ṣe pàtàkì lẹ́ẹ̀kan sí mo ti fi àwọn kí ni iṣẹ́ rí gbogbo yẹn tẹ́ bá ti rí funfun bẹ́ẹ̀ yẹn tippex ni wọ́n ti yíwèé citizen wa lókè láti Oduduwa TV radio ẹ jẹ́ bá a subscribe sórí Oduduwa TV radio lórí YouTube Oduduwa TV radio àti Oduduwa TV radio 2 lórí YouTube àti citizen ay wọ́n ti block mi lórí citizen ay ó di oṣù mẹ́ta kí n tó lè padà síbẹ̀ àmọ́ ẹ bá a máa subscribe tí máa dẹ̀ padà dé àwọn tẹ̀síwájú àti mọ owó bó ti gbé wá torí ọ̀rọ̀ ìdìbò yìí wọ́n ṣe dá mi dúró àmọ́ wọ́n fi yẹn bojú ní sọ̀rọ̀ mi yẹn kó ṣe nǹkan kan àwa máa tẹ̀síwájú ẹ bá a pín ètò yìí bá bá ṣe ń rí citizen wa ló ń kí yín látòrí Oduduwa TV radio ẹ ṣeun ó dìgbà kan náà.